ẹ ṣe dókítà ojú òní tì yín bó ti ń ṣàǹfààní fún gbogbo bàbá kan bá mi sọ láàrin ọ̀sẹ̀ ó ní níbo làwọn ti lè rí ètò Ayétòrò wò online wọ́n ní kàn lọ sórí YouTube kàn lọ wò inú mi dùn ń bò yá wọ́n tún pè mí padà wọ́n ní àwọn ti download àwọn àkòrí tí àwọn fẹ́ wò wọ́n làwọn ti download rẹ̀ sórí fóònù wọn látòrí YouTube ṣe mo rántí àkòrí tí wọ́n sọ pé àwọn lọ́ọ́ wò báwọn ṣé kì í ṣe ìtọ̀ ṣúgà náà sọ pé wọ́n lọ́ọ́ wò lọ́wọ́n sáà ti download rẹ̀ sórí fóònù àwọn máa wò lórí fóònù wọn ẹ̀yin náà ẹ láǹfààní àti lọ sí ẹ mẹ́wàá gbàgbé o wọ́n ní gbà fún mórí gbà fún gbàdà ará oko tí ìrètí búrẹ́dì wọn gan pẹ̀lú ó yẹ kó fi iṣu ránṣẹ́ sílé bẹ́ẹ̀ bá ti ń wo ètò yìí lórí YouTube channel yín ẹ máa láìkí rẹ̀ kẹ́ máa subscribe sí YouTube channel wa Ayétòrò Kaftan TV Yorùbá ojú òní ti ẹnìkọ̀ọ̀kan wa ó dà kókó ta fẹ́ pẹ̀kẹ́lù lónìí àìrọ́mọ bí obìnrin kí ni ìṣokùnfà rẹ̀ àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ lórí kókó yìí ẹnìkan tiẹ̀ pè mí lọ́jọ́ kan ó lóun fẹ́ bá Dr. Modúpẹ́ sọ̀rọ̀ mo sì fún nọ́mbà lórí kókó kan náà ni o ṣùgbọ́n kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì láǹfààní tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ lórí ètò yìí èyí tún jẹ́ àǹfààní rẹ̀ lónìí dókítà wa bóbìnrin ò bá rọ́mọ bí kí lẹ rò pé ó lè ṣokùnfà rẹ̀. ẹ̀ṣọ́ lóòótọ́ tí akọ àti abo tí ọkọ ò bá fún ìyàwó lóyún àbí tó jẹ́ pé ìyàwó ni bí ọkọ ṣe ń ṣiṣẹ́ tó ó tún ṣe é ṣe náà tó jẹ́ pé ìyàwó ni ò gbà òun kí wọ́n lè fi ní kí àìrọ́mọ ṣe àbí àìróyún ní wàhálà yẹn lè wá látọ̀dọ̀ ọkùnrin wàhálà lè wá láti ọ̀dọ̀ obìnrin in fact the same 40% ni 40 wàhálà lè wá látọ̀dọ̀ ọkùnrin wàhálà lè wá látọ̀dọ̀ obìnrin àwọn kékeré kan wà tó jẹ́ pé àti ẹ̀mọ́ nǹkan tó fà á a máa ń pè ní unexplained infertility. ìmọ̀ àṣègùn èbó kò lè ṣàlàyé rẹ̀. kí ló fà á gbogbo àyẹ̀wò tá a ṣe kò sí ibi tí ò yẹ kí wọ́n fi bí àyẹ̀ làwọn tí wọ́n máa ń pè ní pé bóyá àwọn ìyá òun ló ń ṣe yẹn òótọ́ tó wà bí ọ̀pọ̀lọpọ̀ wọn náà láì ní ìtọ́jú láì lọ ṣọ́ọ̀ṣì láì lọ ilé kéwú láì lọ ní bàbá wọn á dẹ̀ pàpàrọ̀ ṣe ẹmọ àwọn kan wà tí ó ju ìmọ̀ dókítà gan lọ tó jẹ́ pé ọwọ́ Ọlọ́run ló wà tí èèyàn bá máa lóyún àtọ̀ gbọ́dọ̀ pé àtọ̀ ọkùnrin gbọ́dọ̀ pé kì í ṣaláìsàn ẹyin gbọ́dọ̀ wà obìnrin ló ń yé ẹyin àtọ̀ àti ẹyin ló máa pàdé ló máa da ọmọ so tí obìnrin ò bá yé ẹyin sí ètò jẹ́ pé tóbìnrin la fẹ́ lè sọ̀rọ̀ wí tóbìnrin ò bá yé ẹyin bí àtọ̀ pé kò sí bó ṣe lè doyún. tí ó bá tiẹ̀ yé ẹyin tí àtọ̀ wà ọ̀pá kan wà tá a máa ń pè ní fallopian tube ibẹ̀ làwọn méjèèjì ti ń pàdé àtọ̀ àti ẹyin náà pàdé ibẹ̀ ni oyún láti lẹ̀ mọ́ra ibẹ̀ yẹn gan lóyún ti bẹ̀rẹ̀ tó bá ti wá débẹ̀ tó bá ti dẹ̀rún láwáṣẹ̀ padà wá sílé ọmọ ilé ọmọ ló lè gbà òun tí tùlù bá ti block kò síbi tí àtọ̀ àti ẹyin á ti pàdé òun ò lè dúró nǹkan wà tó máa ń pè ní ectopic pregnancy. bẹ́ẹ̀ni sọ pé lóyún sí okùn ọmọ. tó ibẹ̀ yẹn ni oyún ti ń bẹ̀rẹ̀ okùn ilé ọmọ yẹn tá a pè ní fallopian tube ṣùgbọ́n tó bá ti torí bíi tíìbù ni kò ní ẹran lára
tí oníyàn ọba kúrò ń bẹ̀ wá sílé ọmọ á rò pé ó ti dé á bẹ̀rẹ̀ sí tóbi ń bẹ̀ bí tó ọ̀pá kékeré ni bá ṣe bẹ́ nìyẹn nípa yẹn yẹn bẹ́ẹ̀ àti ẹ̀ tí kò sí gbọ́dọ̀ dàgbà ń bẹ̀. kò ní dàgbà tó páìpù kékeré oyún tó fẹ́ tóbi tó máa bẹ̀rẹ̀ sí tó rẹ̀ ní pé tó bá ti tó bí oyún ọ̀sẹ̀ 6 á ti ju ọ̀pá yẹn lábẹ́ nígbà emergency wọ́n wọ́lẹ̀ ṣe operation fún ẹni yẹn ìyàtọ̀ sí ṣe mọ̀ pé tí àtọ̀ bá wà kó pé tí obìnrin yí ẹyin tí ọ̀pá tó pẹ́tẹ́ẹ̀tì tí ò bá síbi tí òun á dúró sí nǹkan tí wàhálà bá wà nílé ọmọ ṣe mọ̀ pé owó yẹn náà lè dúró. wàhálà tún lè wà nílé ọmọ. bẹ́ẹ̀ ni. ọ̀dà ẹ jẹ́ n béèrè báyìí ẹ já mú láti bí tí ẹ ti ń ṣàlàyé fallopian tube ẹni tí fallopian tube bá ti dí tọ́jú ọ̀nà bá ti dí kí làwọn tó lè ṣokùnfà dídì rẹ̀. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kòkòrò ìbálòpọ̀ a máa ń pè ní STIs àti a máa ń pè ní PID pelvic inflammatory disease àwọn ló sábà ń fa wàhálà pẹ̀lú tíìbù yẹn tó bá ti block ẹ̀ à á pè ní tubal blockage. àwọn àrùn bálòpọ̀ lè dí fallopian tube tó jẹ́ pé àtọ̀ ọkùnrin ò ní lè bá ẹyin obìnrin pàdé. kódà ẹni bílé ọmọ bá ní wàhálà. tí ẹ̀ka tẹ̀ tó sọ̀rọ̀ lé ọmọ ó ṣeé ṣe kóbìnrin má tiẹ̀ yé ẹyin ìyẹn tẹ̀ wọ́pọ̀ ìyẹn là ń pè ní an ovulation tí ò bá yé ẹyin bí ọkọ ṣiṣẹ́ lójoojúmọ́ kí àtọ̀ ẹ̀ pé kí ni àtọ̀ fẹ́ lọ bá kò sí. kí ló máa ń fà á tí ò jẹ́ kóbìnrin lè yé ẹyin. àwọn ìkan wà tó máa ń pè ní hyperprolactinemia òyìnbó ńlá mo sọ. ó tóbi. ṣùgbọ́n ó bàbá ní Yorùbá wọn máa ń pè ní sọmúròrò ẹni tí ò lóyún tí ò fọmọ lọ́mú tó tẹ ọmú tómi jáde. tómi jáde nu ọmú ọ̀hún. bẹ́ẹ̀ni. ó lè fà á kóbìnrin má yẹ yín. bẹ́ẹ̀ni. ṣé kòkòrò ni àbí kí ni ká pè. ṣé kòkòrò control gan tó ń wá tó bèrè fi rí nǹkan oṣù control tó wà látọpọlọ náà apá kan lọ́pọlọ ọmọ tó bá ṣe yẹ ẹgbẹ́ ìpín ọpọlọ wa pín sí oríṣiríṣi. wọ́n sọ bẹ́ẹ̀. oríṣiríṣi so ibi tó ní kò bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni ara àwọn ẹ̀yà látọpọlọ tó jẹ́ pé ó ní kẹ́míkà gan tó ń rìlíìsì kẹ́míkà yìí lálọ tá a fẹ́ tí ó fì tí ìyẹn náà àti tábẹ̀ sí ṣe so ẹ̀yà ara kan ní ọpọlọ yẹn ló ń produce prolactin. Prolactin yìí ló ń jẹ́ kí sọmúròrò wáyé. òun náà ló ń pọ̀ nígbà tí èèyàn bá lóyún tí a fi lè fọmọ lọ́mú. tó yẹ ni pé lọ́pọ̀lọpọ̀ ìwà dábàá àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ náà tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ yẹn wọn ò ní ṣe nǹkan oṣù. nígbà míì gan tẹ́ni tó bá fọmọ lọ́mú dáadáa tí prolactin yẹn bá lọ sókè wọ́n á ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ wọn ò ní lóyún because prolactin yẹn á inhibit ovulation onítọ̀ọ́ ò ní yé ẹyin. àìsàn kan náà tó wà pẹ̀lú ilé ẹyin ọmọ a máa ń pè ní polycystic ovarian disease eléyìí náà lè fà á kí sọmúròrò wáyé. no kí obìnrin má yé ẹyin. bẹ́ẹ̀ ni. gbogbo ará ilé àtẹ̀rẹ̀ òlu mo nígbàgbọ́ wípé ẹ̀ ń gbádùn àlàyé dókítà wa nípa àkòrí ètò níyì ẹ láǹfààní àti tún ètò yìí wò lójú òpó ìtàkùn agbọ́rọ̀káyé YouTube yín dáadáa ẹ láǹfààní àti tún wò kẹ́ wò wá dáadáa gbogbo àlàyé tí dókítà ń sọ yìí àwọn èèyàn yín kẹfẹ́ fi ṣọwọ́ sí ẹ lè fi ṣọwọ́ sí wọn láti bẹ̀ ẹ má gbàgbé o ẹ subscribe sórí YouTube channel yìí kẹsì láìkì fídíò yìí ẹ tún bá ọ̀pọ̀lọpọ̀ àwọn kókó tí dókítà ti ṣiṣẹ́ lé lórí tó ti gbọ̀n yẹ́bẹ̀yẹ̀bẹ́
lójú òpó ìtàkùn agbọ́rọ̀káyé YouTube òun ẹ̀ tún wò ó èyí tí bá mà kó yẹ kẹ́ tó fi ṣọwọ́ sáwọn èèyàn àwọn ọ̀rẹ́ yín kódà àwọn ọ̀tá yín ẹ fi ṣọwọ́ sí wọn sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ máa ń bọ́ sọ̀tà tẹ́lẹ̀ tó bá wá rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ sọ̀rọ̀ pé ìrànlọ́wọ́ òun ó lè parí ẹjọ́ ó lè parí òdì ó lè fòpin sí òdì tí mẹ́ láàrin yín ojú òní ti ẹnìkọ̀ọ̀kan wa dókítà ikú làtẹ̀ǹpọ̀ ojú òmà ní tí yín o ọgbọ́n tí elédùà fún yín tẹ tó ń pín fún ayé yìí ẹ ṣe débi èrò ọwọ́ ara yín báyìí lẹ́fi gba ẹ̀tọ́ yín lọ́dọ̀ ìjọba ìjọba ò ní í jẹ ẹ̀tọ́ yín mógún àwọn pensioners ò ní í jẹ ẹ̀tọ́ yín mọ́lẹ̀ torí a gbọ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba tí ń bẹ ní pensions board wípé àwọn gan-an àwọn ní ń jẹ owó àwọn pensioner tí ń jẹ mọ́lẹ̀ nígbà tí èèyàn bá ṣiṣẹ́ fún 35 years lákàtà ìjọba tó wá ṣiṣẹ́ nǹkan tí ò rẹ́tọ̀ rẹ̀ gbà. ẹ̀mọ̀ tí ìjọba ò bá fowó wá síbẹ̀ nǹkan kí wọ́n fẹ́ fún àwọn yẹn. ọ̀làgbára ẹ̀sìn dókítà ojú èrè tì yẹn ẹ jẹ́ ń béèrè báyìí wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ kan ló máa ń fa kí obìnrin máa lóyún kó máa wálẹ̀ kó máa lóyún kó máa wálẹ̀ kí làwọn ìṣẹ̀lẹ̀ tí ń yọrí sí. ìyẹn ti da abortion tó bá wálẹ̀ tó bá ti dúró tó bá wálẹ̀. èmi ìlóṣù bíi mẹ́ta èmi agbọ́tọ̀ṣù méje tí ó sì wálẹ̀ o. a ní gbèǹdéke kan a máa ń pè ní age of viability ní Nàìjíríà is 28 weeks oṣù méje nìyẹn tí oyún bá wálẹ̀ before oṣù keje abortion ni tó bá wálẹ̀ lẹ́yìn oṣù keje a pè ní premature. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí oyún bá wálẹ̀ recurrent abortion ó ṣeé ṣe nǹkan tá a fẹ́ kọ́kọ́ rò ṣé kì í ṣe ìtọ̀ ṣúgà tó a mọ̀ pé ìtọ̀ ṣúgà lè fa recurrent abortion. ìtọ̀ ṣúgà lè jẹ́ kó yún wálẹ̀ lára obìnrin. ó máa wálẹ̀ léraléra. bẹ́ẹ̀ ni recurrent àtúntò a ní habitual abortion. lẹ́yìn nǹkan tí ẹ wà a máa ń pè ní cervical incompetence. kí ni cervical? ẹnu ọ̀nà ilé ọmọ ní cervix. tí obìnrin bá ń rọbí ọ̀nà yẹn á bẹ̀rẹ̀ sí ṣí kí ọgbọ̀n lè jáde. ẹnu ọ̀nà ilé ọmọ bẹ̀rẹ̀ sí ṣí lọ́jọ́ ọjọ́ ìbá ti rọbí láì jíjọ tó fi máa ń dùn wọ́n nìyẹn gbogbo ẹ̀mí ń ṣí bó ṣe ń lé lọ́nà yẹn ń ṣí. dókítà àbí nọ́ọ̀sì á máa kọwọ́ sí ọ̀nà tó ń wò ní ẹ pé ok ọ̀nà yìí ṣí dáadáa ó ti ṣí dáadáa tó báyìí wọ́n á ní fully dilated lẹ́yìn ilé wọ́n á ní kí èyá gbin ajá ìgbín ọmọ ajáde ọ̀nà ti ṣí tán. kábíyèsí olódùmarè. ṣùgbọ́n àwọn obìnrin kan wà tó jẹ́ pé ẹnu ọ̀nà yẹn ò wá dí tán mọ́. ẹnu ọ̀nà ilé ọmọ wọn yẹn kò dí tán àwọn àpè ní cervical incompetence so ó ti sílẹ̀. so tóyún bá ti wà bẹ́ẹ̀ kó tó da kékeré lórí ọ̀bá kan ṣe ń dàgbà sí akànṣì tán nígbà tó yóò tí ì gbó gbogbo àjọ ìwà lẹ́ẹ̀kan. ó dáa ṣé kòkòrò kan ní máa ń fa ilé ọmọ tí ń ṣí sílẹ̀ yìí ni. nǹkan tó sábà ń fà á ni pé téèyàn bá ṣe díàǹsì púpọ̀. téèyàn bá ń ṣẹ́yún. díàǹsì. àìsí ṣẹ́yún náà ni díàǹsì. ẹ mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ló wà. èèyàn lè lo oògùn. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n náà wọ́n mí gan wọ́n pọ̀ oríṣiríṣi wọn kan wọ́n má gbogbo kan. ebi ò mọ̀ yẹn kò sí nínú ẹ̀kọ́ tèmi. ṣùgbọ́n ìdí tí nǹkan tó bẹ̀rẹ̀ ń ṣẹlẹ̀ ní wípé ìdí tí díà tàbí ń pè ní díàǹsì ni wípé D yẹn is dilatation ẹnu ọ̀nà yẹn kò ṣí dókítà àkọ́kọ́ fi nǹkan sí àti jẹ́kọ̀nà yẹn ṣí kó tó lè kó nǹkan tí oyún tó fẹ́ kó. kó tó lè kó oyún ọmọ jáde kó bẹ́ẹ̀ yóò kọ́kọ́ ṣí ní ṣíbílẹ̀ wọlé. so tó bá ti wá pọ̀ jù ẹ mọ̀ pé agnes ìfọ̀gbọ́n ṣí síbẹ̀ kò wà ní pàdé mọ́ tó bá dẹ̀ wá pọ̀ ó lè di nǹkan tó wá ṣẹlẹ̀. bí ilẹ̀kùn téèyàn ń padé gbogbo ìgbà tó ti wá dá gẹ́gẹ́ àbíyèsí olódùmarè bóbìnrin bá ti ṣe díàǹsì ìjù tó bá ti ṣẹ́yún díàǹsì ìjù ilé ọmọ òṣìlẹ̀ tó sábà ń fà jù. ẹ̀yin ọmọge wo iṣẹ́ ń gbọ́
bẹ́ẹ̀ lómi bá máa ṣẹ́yìn báyìí bí ìgbọ̀nsẹ̀ ni kò ní ìtumọ̀ lára ó ní ìṣẹ́jú mélòó ó ní bó pọ̀ṣù márùn-ún ó ṣe é dànù ṣe ti ń gbọ́ báyìí ẹni tí ìṣẹ́yìn odi à ń sì tó bá ti ń pọ̀ jù ńgbà tóbìnrin bá wá fẹ́ bímọ wọn ni ó lè fà á kí ilé ọmọ ó sílẹ̀ tí oyún ó sì máa fúnra rẹ̀ wálẹ̀ ṣé bóbìnrin bá wá fẹ́ bímọ ṣé kò wá látúnṣe bí oyún ó ṣe máa jábọ́ lára rẹ̀ nù. tó bá jẹ́ pé tí àwọn dókítà bá ti confam pé cervical incompetence ló ní tó bá ti lóyún ní kíákíá lọ ọ̀dọ̀ dókítà wọ́n wá so ẹnu ọ̀nà ilé ọmọ yẹn. dókítà ó di ọ̀nà yóò so ẹnu ọ̀nà ilé ọmọ yóò fokùn dì í. ó ṣàní bá a ṣe ń ṣe ẹ̀bọ̀ tí wọ́n á ran náà ni wọ́n á ran bí ilé ọmọ ẹnu ẹ̀ ló pàdé. wọ́n bá dẹ̀ ti ran kò sí wàhálà mọ́. oyún ò ní jábọ́ mọ́ lára rẹ̀. ìgbà tí ó bá ti ṣe tán tó ní bá ti wá gbó wọ́n wá tú á lè bímọ. ṣùgbọ́n ìyẹn nìkan ni ọkọ ò lè dán nǹkan wò nínú oyún. kò tí ì yé mi o obìnrin tán bá ti bá ti lọ. ìfọwọ́ ìfọwọ́ pé èèyàn lóyún kò tó ó lè wú ọkọ ẹ̀ dáadáa kò affect yẹn wọ́n jọ máa gbádùn lọ. ṣùgbọ́n tó bá ti ṣe léyìí tó bá ti fi sáfàdé ọkọ ò gbọ́dọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ lọ. kọ́mọ́ tó lọ tú dànù. tó bá lọ fi kíní lọ tú nǹkan tí wọ́n so pọ̀ so ìyẹn ni kò ní lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ́ tí ìyàwó á fi bímọ. tí obìnrin bẹ́ẹ̀ bá ti lóyún bá ó tún dìgbà tó bá bímọ. àtọ́ bá ti so kò ní tó lè ṣiṣẹ́ mọ́. kọ́kọ́ bá jẹ́ pé ọkọ tí dókítà sọ ọkọ ní òtù. ọ̀gá iṣẹ́ wà lé dúníyàn kọ́lọ̀ lẹ́dùnmọ̀rẹ̀ kò sáànú. ó dáa ó máa ń tó ẹyin mélòó tí ń wà ní obìnrin tó yẹn sọ pé obìnrin yẹn lẹ́ẹ̀kan ó máa ń tó ẹyin mélòó tí ń bẹ ní obìnrin. kò ṣeé kà tó bó bá ti fẹ́ mọ gbogbo bá ṣe láti ìgbà tó ti bàlágà lóṣooṣù ló ń yé ẹyin kan méjì nínú obìnrin gan ó pọ̀ púpọ̀ millions ni wọ́n wà ń bẹ̀. nínú obìnrin kan ṣoṣo. àtọkùnrin millions náà ni ọkùnrin tó lè fún obìnrin lóyún tá a ní ó pé tó bá da àtọ̀ báyìí sẹ́ẹ̀dì sperm tó gbọ́dọ̀ wà mọ́ ó gbọ́dọ̀ lé ní 20 million. 20 million. tó bá kéré jù rẹ̀ àní oligospermia sperm yẹn ò tó. nígbà náà lọ́dọ̀ ọkùnrin mẹ́ta. ọ̀gá ẹyin tí ń bẹ ní obìnrin pọ̀. ó pọ̀ in fact ní oṣooṣù olúkúlùkù wọn ó wá ilé tí ètò bí ẹni pé ilé tó fẹ́ yé so wọ́n á bẹ̀ sí tóbi ilé tó bá ti tóbi jù ìyẹn ló fẹ́ ni ó wá ilé tó bá ti tóbi fún oṣù yẹn à á pè ní dominant follicle. òun yóò dọmọ. òun ló ṣe tán láti di ọmọ. tí àtọ̀ bá lọ. tó bá wá tóbi méjì mẹ́ta tó tóbi jù nǹkan. ó ṣeé ṣe kò ṣe dandan pé ọlọ́kan nǹkan tí ìbejì bẹ́ta fi lè wá náà nìyẹn mẹ́ta ló tóbi làtọ̀ bá irú àwọn yẹn tó bá jẹ́ méjì oríṣi àwọn ọmọ yẹn ò ní jọra wọn ní bí àjẹtíkà àwọn ìbejì ò ní jọra èmi wọn ló lè jọkùnrin obìnrin ṣùgbọ́n ìgbà míì lẹ́yìn tí àtọ̀ ti bá lọ́yọ̀ kọ́ àwa ṣẹ̀ṣẹ̀ là yóò tún á pé méjì àwa pín sí méjì irú àwọn yẹn ẹ̀rọ̀kẹ́yìn kan náà ni wọ́n á jọra bó ṣọkùnrin ọkùnrin kan náà bó ṣobìnrin obìnrin ni tó bá wò wọ́n tó jẹ́ àwọn ló lè máa tan àwọn èèyàn tó ní mọ Táyé tó ní mọ Kẹ́hìndé tó jẹ́ pé bàbá wọn nìkan bí ẹ̀yà wọn nìkan ló tiẹ̀ lè dá wọn mọ̀. ẹ ṣe dókítà ojú òde tìyẹn lára àwọn ìbéèrè tí ó ti ń wọlé sí bí ẹ jẹ́ mẹ̀sìn ka àwọn ìbéèrè òun jáde ṣùgbọ́n kó tó rí pé mo béèrè àwọn ìbéèrè tí ń bẹ ń bì ṣé obìnrin tí ò bá tí ò bímọ rí ṣé ó ṣeé ṣe kó sì bímọ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn dókítà. tí ò bímọ rí bẹ́ẹ̀ ni tó sì ń wá gbogbo ọ̀nà láti bímọ. ẹ mọ̀
tí a bá try eléyìí kan wà tí wọ́n pè ní assisted reproduction àti wọ́n pè ní IVF ìyẹn normal IVF assisted reproduction ó pín sí oríṣiríṣi nǹkan tí gbogbo ọ̀nà bá dí èèyàn lè lọ ṣe yẹn. owó rẹ̀ ò kọ̀ ṣá o. ó rẹ̀ àbókọ̀ díẹ̀. owó IVF bẹ́ẹ̀ni yóò tó bí 100,000 naira. 100,000 kí ló ń jẹ́ bẹ́ẹ̀? nǹkan mílíọ̀nù wọ́n sọ̀rọ̀ nípa yẹn. IVF bẹ́ẹ̀ni. mílíọ̀nù náírà. bẹ́ẹ̀ni. olówó mà nìkan ló lè ṣe. ọlọ́run á ràn owó wa lọ́wọ́. àánú àwọn ọmọge òwúdí òní mà ṣe mí o ṣé ọmọ iye oyún tí òun nìkan ti dáṣẹ́ láàrin ọdún kan òǹṣẹ́ ojú tó 4 ṣẹ́gbọ́n tí dókítà sọ báyìí pé àwọn tí ń ṣe IVF tí dókítà fẹ́ fi ìmọ̀ àṣègùn ìbò ràn lọ́wọ́ láti lóyún pé yóò ná wọn tó mílíọ̀nù náírà mílíọ̀nù ìwọ́sì rèé bí ìgbà téèyàn ń ṣègbọ̀nsẹ̀ ló ń ṣe oyún dànù òun náà káyé tó ti ṣẹ́ dànù yóò ti tó 6 ṣọ́rọ̀ mọ̀ pa mọ́ ó mà ṣe o ṣé owó dọ́là tó tún wọ́n ló jẹ́ kí IVF tó wọ́n ni. ilé ìgbọ́n tí mo sọ ó ti ṣe díẹ̀ mi ò lè sọ iye tí wọ́n ń ṣe báyìí. mi ò lè sọ gbogbo ìgbọ́n tí wọ́n báyìí so kò sí gbogbo ibi tí wọ́n ti ṣe gbogbo iṣẹ́ jẹnẹrétọ̀ dísù ni wọ́n á lò èló ni dísù ń gbà yẹn èló ni dísù so mi ò tiẹ̀ lè sọ iye ẹ̀ báyìí ó dá mi lójú pé ó ti máa lọ sókè ju ilé ìgan tí mò ń sọ. olówó nìkan ló lè ṣe IVF báyìí. àfi ẹni tí ó bá léèyàn tó tí ò lówó bọ̀ tó léèyàn ràn lọ́wọ́. ìwọ sì bí tiẹ̀ ó lọ gbé ìdùdànù sódò ó gbé sórí àkìtàn ẹlẹ́dẹ̀ ló jẹ́. ẹni tí ò bá fẹ́ ṣe IVF wọ́n lè adopt. adoption. kó lọ síbi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ aláìní bàbá kó sì tó gbọmọ ń bẹ̀. òfin ni ọmọ ẹ̀ ni tó bá ti ṣe gbogbo pépà ọmọ orúkọ ó ti jọmọ rẹ̀ títí láyé nìyẹn. Donald Trump máa sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní tó ń bá di ààrẹ Amẹ́ríkà padà ó ní gbogbo àwọn obìnrin tí ò bímọ pátá lòun ṣètò ìrọ̀rùn fún tí wọ́n fi bímọ. àbí torí pé owó IVF tó wọ́n ni. kò sí ààrẹ àwọn ìlú òyìnbó gan tó ń wá sí Nàìjíríà láti wá ṣe IVF. ọ̀gá o. akọ́ṣẹ́mọṣẹ́ àwọn dókítà wa akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìrìn àwọn ará tó wà nínú òyìnbó tó bá ti lè wá tí òun látọ̀ wá síbí akọ́ṣẹ́mọṣẹ́ tí àwọn èèbó tí wọ́n ti tún lè máa wá látọ̀ òun àbọ̀wọ̀n tí ń bẹ nílùú èèbó wá sí Nàìjíríà dókítà Nàìjíríà gbìyànjú ṣùgbọ́n má tí wọ́n ń gbé àwọn olórí Nàìjíríà lọ sórílẹ̀-èdè ibòmíì lọ tọ́jú yìí ni òye mi o dókítà ẹ jẹ́ máa béèrè àwọn ìbéèrè tí ń bẹ níwájú mi ń bẹ ẹnìkan ní mo sábà máa ń ní ìṣòro ìgbẹ́ líle láti ọjọ́ pípẹ́ bó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò tí kò ní ìdíwọ́ fún àyẹ̀wò náà ọ̀pọ̀ omi ni mo máa ń mu síbẹ̀ pàbó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Mr. Adeleke láti Ifẹ̀ South ọlọ́fẹ́. ṣé bó ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nìyẹn tó bá jẹ́ normal bowel habit nìyẹn kò sí wàhálà ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ that's change in bowel habit ó ṣeé ṣe kó ní láti lọ ṣe léètò wọn pè ní colonoscopy. colonoscopy. kó wò ó kí kò sí nǹkan tó ti blọ́ọ̀kì ọ̀nà ìwọ́n kó tó ṣe gbogbo òyìnbó ńlá yẹn kó máa jẹ èso àti ẹ̀fọ́ dáadáa. kó máa jẹ èso àti ẹ̀fọ́ dáadáa ẹ̀ṣẹ̀ ojú òní ti yín ọ̀gbẹ́ni Adeleke láti Ifẹ̀ South wọ́n ní kẹ́ ẹ máa jẹ èso àti ẹ̀fọ́ dáadáa ẹnìkan ní kí ló lè fà á kí ó máa tètèrè ènìyàn bí ó tilẹ̀ jẹ́ àárọ̀ kùtù àti wípé kí ni ọ̀nà àbáyọ Bùkọ́lá láti Èkìtì. tó bá tètè rẹ̀yàn. láàárọ̀ kùtù. ṣé ẹ̀jẹ̀ ò lọ ilẹ̀
ìkíní yẹn. Ìkejì, ṣé kò sí wàhálà pẹ̀lú ọkàn. bẹ́ẹ̀ ni tí ẹni tọkàn bá ní wàhálà kó tó ṣe nǹkan díẹ̀ àti rẹ̀ ẹni tí ẹ̀jẹ̀ lọlẹ̀ tó dá mílíọ̀n kó tó ṣe díẹ̀ àti rẹ̀ tún rẹ̀. so onítàn gbọ́dọ̀ rí dókítà. kó lọ rí dókítà rẹ̀. bẹ́ẹ̀ ni. ó dà Bùkọ́lá látèkìtì dókítà ó ní kẹ́ ẹ lọ rí dókítà yín o ẹ̀ tí ojú òde tì yín. èmi ni Amos Adéyẹmí láti Kánjí mo kí dókítà wa kú iṣẹ́ Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín o. àmín. ìbéèrè mi ni pé ẹyin tí obìnrin yé kí ló dé tí wọn kì í fi bí ọmọ tó pọ̀ tàbí ẹyin kan ni ẹ̀sìn púpọ̀. mo ti sọ lẹ́ẹ̀kan ẹ ti sọ nínú ìbéèrè lẹ́ẹ̀kan. nígbà míì ó lè jẹ́ ọ̀kan ló máa mature nígbà míì ó lè jẹ́ méjì ó lè jẹ́ méjì. ó lè jẹ́ mẹ́ta gan. ṣùgbọ́n ìwà tó ń ṣẹlẹ̀ ni pé tí àtọ̀ bá ti lọ tó bá ti ní tiẹ̀ ó tán àwọn yòókù kò sí nǹkan fún wọn mọ́. even àwọn àtọ̀ yòókù náà kò sí nǹkan fún wọn mọ́. ẹgbẹ́ tó ti rí nìyẹn àti àwọn méjèèjì tó ti rí nìyẹn nìkan ládọ́mọ́ àwọn yòókù ti dá waste. àwọn tó wá ń bí márùn lẹ́ẹ̀kan tí ń bí mẹ́fà lẹ́ẹ̀kan. ó ní pé nǹkan méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bí ọmọ púpọ̀ assisted reproduction pọ̀ nù. IVF ló pọ̀ jù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kì í ṣe pé èèyàn ò lè bí fúnra ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀ tó lọ lo oògùn of course ẹyin tá mature pọ̀ at the same time tó principle IVF nìyẹn wọ́n á fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mature so that the more at least lára wọn á lè dàgbà sí ọmọ. ẹ ṣe dókítà wa ẹnìkan ní my name is Babatunde from Osogbo please I have prostate enlargements and I have done surgery but I still experience frequent urination till now please what can I use. tó bá ti ní frequent urination ṣé wọ́n ti screen àwọn ṣé wọ́n ní ìtọ̀ ṣúgà. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni sí ìsọjọ́ pé Òṣogbo hospital wà ń bẹ̀ kó padà sọ́dọ̀ urologist wọn ṣùgbọ́n ó lè jẹ́ pé kòkòrò wà ní ìtọ̀. bẹ́ẹ̀ ni. ó lè jẹ́ pé ilé ìtọ̀ ni kòkòrò wà. wà ọ̀pọ̀ ẹni tí kòkòrò bá wà ní ìtọ̀ èèyàn á máa ní urinary frequency. ọ̀gbẹ́ni Babátúndé wọ́n ní kí ẹ lọ rí dókítà yín o. urologist most important. ọ̀dà ẹnìkan ní ẹkú iṣẹ́ dókítà ẹ jọ̀wọ́ kí ló máa ń fa oorun híhàn nígbà tí ènìyàn bá ń sùn àti pé kí ni mo lè ṣe láti fòpin sí i èmi ní arábìnrin Owólabí láti ìpínlẹ̀ Niger kéèyàn máa hàn án. nígbà míì ó lè jẹ́ pé adenoid kíní tí àwọn Haúsá máa ń tó ní wọ́n lọ ń gé bèlúbèlú adenoid hypertrophy ó lè fa ìgbà míì tó bá jẹ́ ìrìn èèyàn. tí èèyàn bá sùn tó bá rìn èèyàn jù bẹ́ẹ̀ yẹn ti ṣiṣẹ́ látàárọ̀. so ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọgbọ́n ṣe tó blọ́ọ̀kì so ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá change position rí i pé wọn ò dẹ̀ ní tún ọ̀run mọ́. bẹ́ẹ̀ni ẹ ṣe dókítà wojú òde tì yín ẹ̀yin èèyàn ẹ wo ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí máa wọlé bẹ́ẹ̀ tí ń pè ni mo rí i pé yẹn má pè lórí ètò yìí àtẹ̀jíṣẹ́ nìkan là ń gbọ́ ojú òde tì yín mo rí i pé yín ó ń wọlé báyìí kì í ṣe pé n ò rí n ò fẹ́ gbé ni n ò sì lè gbé ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ nìkan là ń kà lórí ètò yìí ẹ̀yin fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi sọwọ́ ojú òde tì yín ó dá ẹ ká máa kúrò lábala tá a wà yìí ẹ wojú aago yín wọ́n ní ojú aago ó ti ní ká máa sún sí ọwọ́ iwájú ẹ ṣojú òní tìyín dókítà wa ẹ kú láti nǹkan o gbogbo ọkàn tí wọ́n rẹ̀ ètò yìí kí lámọ̀ràn yín sí wa. àmọ̀ràn mi ni kí ká fẹ́ràn ara wa. ká fẹ́ràn ara wa. fẹ́ràn bíbélì gan ni fẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ ó kọ́kọ́ fẹ́ ara ẹ̀ o. bẹ́ẹ̀ni. tó o bá fẹ́ràn ara ẹ̀ ọ̀sọ̀ ọmọ ẹnìkejì bí ara rẹ̀. so ọ̀rọ̀ ìlera wa bí ẹni jẹ́ wípé wọ́n ní màálù tí ò ní rù ọlọ́run nìkan ní lè ṣiṣẹ́ ìdí rẹ̀. ọlọ́run ló ràn wá lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní áfíríkà yìí torí ẹ̀
ká fúnra fúnra ká má fi ọ̀rọ̀ ìlera wa ká má fi ṣeré. ká má fi ọ̀rọ̀ ìlera wa ká má fi ṣeré. ìjọba ò sí ń bẹ̀ fún wa. ìbànújẹ́ gbọ́kàn mi bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà bá ní problem báyìí bí àrùn kíndìnrín nígbà tí agbára bá ti pin ó gbé sórí social media ní káwọn èèyàn wá máa dìde ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ní Germany lamẹ́ríkà ní France ìjọba ló ń tọ́jú wọn. ìjọba aláṣẹ. ó mà ṣe o dókítà ìwà ṣojú òní tì yín o a máa rí yín bá o àyìn lọ àyìn wọ̀ lọ́wọ́ yẹn nu o bẹ́ẹ̀ ni ẹni kele ṣù lọ́nà o àwọn ajínigbé ò ní jí yín gbé o ẹ̀sìn ojú òní tì yín ẹ̀yin èèyàn ìlú mo nígbàgbọ́ pé ti gbọ́ gbogbo àlàyé tí dókítà tó ti ṣe fún ọ látẹ̀ǹkan nínú àǹtó ojú òní tì wá ntí àti gbọ́ lónìí ẹja máa mú un lò ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa o ẹ má yín kó ń bẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn.